Alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam warahmatullahi wabarakatuh. Rasa. Ẹ jọ̀ọ́ ṣé ọmọ Ìlọrin ni? Ọ̀ṣun lèmi bọ̀ Ìlọrin náà ni nítorí Ìlọrin ló tọ́ mi dàgbà. Ibi sẹ́nu. Ìlọrin náà ló tọ́ mi dàgbà torí Ìlọrin lèmi náà. Kò sínú ọjà gẹ́gẹ́ tuntun gẹ́gẹ́ lẹ́ ń gbé. So inú ọjà tuntun gẹ́gẹ́ la wà báyìí. Ẹ jẹ́ ṣó rẹ̀ kẹ́ fi lè mọ̀ pé inú rẹ̀ la wà báyìí. So inú rẹ̀ gẹ́gẹ́ nìyẹn. So ẹ rí pé mọ́tò kan tọ́jọ́ wọlé nìyẹn. So now àwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní Ọ̀ṣun làwọn. Ó tó gba ọ̀tẹ̀ tí ń gbé lọ́rin. Ẹ̀sùn wọn bí ìdẹ. Ẹ̀sùn wọn bí ìdẹ. Ìlọrin wọn bí ń sí. Kékeré mo ti wà nínú Ìlọrin. Saidi lórúkọ mi. Ọkọ Saidi. Tọ́ mi dàgbà. Ẹni ta ló dán ẹlẹ́wà. Ilé àdè yìí. Pọ̀ tínú ọjà tuntun gẹ́gẹ́ mo ti rí yín. Kò sí ilé àdè yìí bí. Oh, security ni. Ó tó gba tẹ̀sí security bí. 8 years báyìí. 8 years. Okay. So tẹ́ fi hàn wá lórí fóònù yóò sí nínú ọjà títí wá rárá. Kò sínú ọjà tuntun rárá. Ṣé bá ṣe pé mo ń kájú lọ bí kan yẹ kí n jẹ́ kájú orin kiri báyìí ni. Mo lè jẹ́ kẹ́yìn pẹ̀lú àwọn boys mi kẹjọ orin kiri. Tọ́ba inú mi ó dùn tọ́ba lè rìn díẹ̀. Tọ́ba lè rìn díẹ̀. Ká check round. Láti ìṣúrájù, wọ́n yẹ bọ́ síbí. Ẹ jẹ́ kẹjọ orin kiri round. So kẹ́ show everywhere. Jazakumullahu khairan. So ẹni tó jẹ́ security àwọn ni Alhaji Kílẹ̀ Professor. Said. Àfọ̀ àwọn brother wa Said Akérèlé. So àwọn ni security nù bíbá yìí. So wọ́n ní kò sí tó jọ. Àlejò ẹlẹ́rìn kiri sì kẹ́ check round. Àbá Tanimola tẹ bá wà ńlọrin tẹ ní kíní yìí wà ń bì. Ẹ máa bọ̀ wá bá lọ́jà tuntun. Ẹ máa bọ̀ wá bá wa. Ẹ bá a pé. I'm ready to attend to any corner. Even bó jálẹ̀ bó jẹ́ àárọ̀ bó jẹ́ ọ̀sán tá a bá ti ṣí gate. Ọjà bá ti open. Wọ́n máa bọ̀ wá. Tó bá yẹ ká tó ṣí gate náà náà fẹ́ wá. Kán wá á pé àwọn esco. Kódà kan mọ́ pé wá táìmù tí wọ́n bá wá. Kan bá wa lójijì. Ṣé ẹ ti gbọ́ wọn nígbà tẹ bá fẹ́ wá gan wọ́n ní alákọ̀ọ́kọ́ option bíi mẹ́ta náà fún wa alákọ̀ọ́kọ́ ni pé àfa Tanimola àtẹ̀yìn yòókù lákàwí àǹkó gbogbo yín ẹni tó bá lè wọ́n máa bọ̀ wá bí ọjà tuntun nísì wọ́n gbà láì kájọ káàkiri that's the first option yẹn the second option òun ni pé kẹ́ ẹ dá ìgbà kẹ́ ẹ pè mí èmi ò wá bá wọn so pé ìgbà báyìí à ń bọ̀ wá o so láti wá show gbogbo ní ọjà tuntun ráǹdì bóyá nǹkan báyìí wà mẹ́. So the last option ó ní pé kẹ́mẹ́ wulẹ̀ dispose time tẹ̀ ń bọ̀ wá kẹ̀kẹ́ já ọ bí lójijì wọ́n ní àwọn ni Saidi Akérèlé àwọn ni security nu gbogbo ọjà tuntun so kẹ́ bá béèrè àwọn oṣù yín ráǹdì. So tí wọ́n fi hàn mí lórí fóònù ló jẹ́ kí n ṣí géètì fún wọn. Okay. Ẹni pé mi ní dédé ṣí wọ́n ní kíní wà nínú ọjà tuntun bẹ́ẹ̀ ni. Ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan. Ọ̀nà ló wà ní ọjà tó. Ó ní ẹjẹ́ nǹkan sẹ́rí Lákàwí Dawa tube. Ẹni tó bá fẹ́ lọ wò Lákàwí Dawa tube. So only this Oosa is located at ọjà tuntun Ilorin. Àbí my eye dey pain me.